wọ́n á kí bàbá wa Abusat Oríyọmí Abdulrahman ọlọ́run ní táwọn kálukú lẹ́sà ọ̀nà tó bá sì wù nígbà sáyẹn lẹ́sà tó bá sì ti sá ọ̀sánù tó bá ti yàn ọ̀yàn ní ẹ̀bá máa papájá ẹ̀bá máa bínú ó ti parí tiẹ̀ tọ́rọ́dọ̀ ọlọ́run lè sáwà. ẹ wá ṣe òṣèlú ìyá ṣe gbogbo àná lágbà síkà mú ọlọ́run ọ̀sán kálukú lẹ́sà lérí fíìdì tó bá wù àyè tó fi Alhaji wa Abusat Oríyọmí sí ọlọ́mọ ó ṣe wọ́n lẹ́sà ń bẹ̀ náà ni bàbá ọ̀jọ̀gbọ́n kan bàbá ṣé àdàmú ọmọ dáwà kan náà wọ́n ní òjò tí ń pagún ọjọ́ ti pẹ́ ẹni ìbá tòbí òwúrẹ́ ló lè sọ àmátà bá kú iṣẹ́ ọ̀tán ẹni bá ṣubú lè tún dìde 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 ẹni bá ṣubú lè tún dìde. ó ṣe nǹkan tá a wá fèsì láyé gbogbo ayé látò kékeré ogun ni sàlẹ́ǹdì ni sàlẹ́ǹdìs. Laqad khalaqna al-insana fi kabad. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad khalaqna al-insana fi kabad. Àwọn ọlọ́run ti jáde ọlọ́run ọdọ́ mi yẹn sínú pírọ́blẹ́mù ni pírọ́blẹ́mù wà ní kan tó fi kú. Àmọ́ ga èèyàn náà ẹ̀sẹ̀ èèyàn náà ni ẹni tí ìgbà bá kojú ẹ̀ tó borí. Lọ́dún gbẹ́gbẹ́ àlẹ́ rọ́bìnì nílò ní ìwọ̀n لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد. دام الله حياته. ọlá pé ẹni ọwọ́ ọlọ́run tó fi lọ́lẹ̀ sáyé tiẹ̀ ní padà má gbà lára wa. Àmín. padà ní máa béèrè ìyá alágbájá ń kọ́ ó ti kú ni ẹ̀rọ náà fà ń pè ní ànàkíràtù bá ẹ̀ka tí ẹ ti kàn tó a di pípẹ́ láyé nígbà tí ò sí máa ikú méjì ni ẹni kú yányá ẹni wà láyé kéèkó ó sì ti kú. kápọ̀ ní sọlẹ̀ ní. Àmín. bí iná bá ń jó àmọ́ fi jó nǹkan ni òkìkí ọ̀gbọ́dọ̀ pọ̀ tó yìí ìràwọ̀ gbọ́dọ̀ pọ̀ tó yìí yóò ní ìkàkà tó ń tájẹ́ẹ̀tì lọ́dọ̀ Ọlọ́run tó fẹ́ kọ́ Ọlọ́run ó sì tún láti fìdí ìtàn múlẹ̀ Ọlọ́run ó sì bẹ́ẹ̀. Àmín. àgbàkọ̀lá àwọn ènìyàn Àmín. Ọlọ́run ó sì bẹ́ẹ̀. Ọlọ́run ó bára kó sí bẹ́ẹ̀ kó sí bẹ́ẹ̀. àgbàkọ̀lá àwọn ènìyàn Ọlọ́run ó kí bíbọ̀ Ọlọ́run mọ́sá sàpọ́nlé yín. Àmín. ọlẹ́sì tẹ sàpọ́nlé Ọlọ́run bá sàpọ́nlé. kì í ṣègbà tí Ọlọ́run gbà nábì dìde lójíṣẹ́ ló tó dé yàn. tẹ́yà bá wo personality ti bẹ̀ lára nábì Muhammad Sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ kí wọ́n tó bí ẹ̀kejì ìgbà tí wọ́n bí ẹ̀kẹta ìgbà tọ́lọ́ náà rẹ̀ tó pè lójíṣẹ́ Ọlọ́run kí wọ́n tó bí ànábì ní àwọn tí wọ́n dé síwájú rẹ̀ ti sọ yí pé àní ń bọ̀ bá ń lọ lérí àwọn Ìsá lọ́tún sọ. Yàtí mi máa di sùn Ahmadu wa yìí ti kọ́ láyé ìsàkùnà Maryama ya bani Israila. Inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya mina at-tawrati wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmad. Ànábì wa Ìsá alayhi salatu wa salam. Ànábì Ọlọ́run ọba kọ́ 124,000 ni wọ́n nínú wọn làwọn tá à ń pè lójíṣẹ́ Ọlọ́run ti yọ wọ́n. bá Ànábì Ọlọ́run ṣe tó nì àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba nu wọn àwọn tó ń lọ́lá jù àwọn kan lọ nínú wọn nítorí jẹ́ wọn lọ́lá tó bá lọ́nu Kùránì Ọlọ́run pin Ọlọ́run yìí ṣàbòsí. Ọlọ́run sọ pé ẹni ọlá kọ́ ni gbogbo ẹni ọlá ni wọn àmọ́ òwò pa àwọn tí wọ́n ń ṣe wàhálà lọ́sàn-án wọ́n ń ṣe wàhálà lóru wọn ò sí ni kọ́dà lọ́lọ́run. Bàdáhùn àbàdàrà lọ́wọ́ ìmújà ìdìnnà àdàlíkọ́ ìdìnnà àjìrání àzìmọ́
ìfàbọ̀ látòkè ní ìṣó لا يستوي القائدون من المؤمنين غير أولي الضرر. tí ó lè jẹ́ kí ajá mustapha ojobìnrin kan sánú ẹgbẹ́ ọ̀dọ́ nílé ayẹ́sẹ̀ wí. القائدون من المؤمنين غير أولي الضرر. àwọn kọ́ ìdúnà náà mùmìnì náà àwọn ọmọ wàrà ní tó ọkọ wọn gbélé jòkó ní ìlú wa kú inú àwọn mùmìnì tá à ń sọ̀rọ̀ wọn yìí. غير أولي الضرر. ìjòkó wọn tí wọ́n jòkó ní ọlọ́run tí wọ́n fi yàtọ̀ sí ọdún yìí sàlákò sí rárá ó ní géèlì. أولي الضرر. yàtọ̀ fáwọn tí wọ́n fẹ́ ṣe kọ̀ǹdíṣàn ní ọ̀jẹ́ ọ̀jẹ́ wọ́n lè tó ogun kọ̀ǹdíṣàn ní ọ̀jẹ́ wọ́n lè ṣiṣẹ́ ọlọ́run àwọn àkàǹbẹ kò sí kọ̀ǹdíṣàn kankan àlùmọ̀lẹ́gbẹ́ ní í ṣe wọn kàn fẹ́ ṣiṣẹ́ ni. والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم. àwọn àlùmọ̀jáhìdín والمجاهدون àwọn tí wọ́n ń ṣiṣẹ́ Fi kò lè sabili. jógun nìkan ìrìnà jihadi kan ni ajá mọ́sálàmà ń ṣe yìí gbogbo àwọn ẹ̀dá tó lọ òun lọ́nà lò wá wo eré tó péjọ níbo làwọn ilé yóò bá lọ àmọ́ lọ́nà lòun pé wọ́n jọ pẹ̀lú àǹsí èmi ọlọ́wọ́ ọba tí mo fi ṣe ọ lára fi kó wọn jọ ó kó wọn jọ fẹ́ sí ọlọ́run náà wọn mujahidin náà Fi wọ́n bá wá rí bẹ́ẹ̀ sabilillah. ìyọ́n máa náwó wọ́n bá rí bẹ́ẹ̀ ìyọ́n máa nára wọ́n bá rí bẹ́ẹ̀ ìyọ́n máa nẹ́bì wọ́n bá rí bẹ́ẹ̀ ìyọ́n máa lálàáfíà wọ́n bá rí bẹ́ẹ̀ gbogbo nǹkan lọ́nà síbẹ̀ lọ́wọ́ gbogbo àwọn mujahidin náà fi ṣẹ̀bi ìlúláyé. بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القائدين درجة. Ọlọ́run gbogbo àwọn tí wọ́n ní àti wọ́n ní lórí ẹ̀sìn wọ́n ní àti wọ́n ní lórí kí Islam má bàjẹ́ wọ́n ní àti wọ́n ní wọ́n ti ṣe jihad Ọlọ́run mọ̀ já wọn lọ́lá lórí àwọn tí wọn ò lè yọjú. درجة. Ọlọ́run ní wọn lọ́lá kan jù wọ́n lọ. وكلا وعد الله الحسنى. Ọlọ́run ní kùlá wàá dọ́là àwọn. الحسنى. Ọlọ́run kálukú náà ló ní dáadáa tiẹ̀ tó láwọn ní ìbẹ́ níta àlùbáríkà àwọn tí wọ́n bẹnu lé wọ́n fi bẹ́ níta Ọlọ́run gbogbo kálukú náà lọ́lọ́lá tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. والمجاهدين على القائدين أجرا عظيما. فضل الله المجاهدين. Ó gbọ́dọ̀ àwọn tí a bá sọ àwọn ànábẹ́ wọn wá tẹ́tẹ́ fásitì àná máa ń sọ fún àwọn kátìkátì àwọn òjíṣẹ́ ìtọ́jẹ́ wọn lọ́lájú àwọn lásán àwọn ànábì nìkan nínú wọn nìlọ. Nínú àwọn tí wọ́n jẹ́ ìṣẹ́ iná ọkọ̀ àwọn òdòdó yásìn ìrìn àrùsọ̀lì àwọn márààrún ni àwọn tó gbé wájú Nuhu jẹ́ kanu wọn Ibrahim jẹ́ kanu wọn Musa jẹ́ kanu wọn Isa jẹ́ kanu wọn Isa yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ànábì kó tó dé ife. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من Ó lè التوراة jíjẹ ọlọ́run ọba ni mo jẹ́ tọ́kọ tí wọ́n pọkàn fún àmì lójúṣe ọlọ́run ọba tọ́lọ́run ọba tọ́lá mi sí yín. ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. Iṣẹ́ tó ní wájú ẹkùnrin ni pé mú bọ̀ síra mi. برسول Ẹ má rò kó pin lórí mi o. Ọlọ́run ni wá fún yín ní ìwọ òdùnnú pẹ̀lú òjíṣẹ́ kan. يأتي من بعد اسمه أحمد. Òjíṣẹ́ tí ń bọ̀ lẹ́yìn ní tí ìbá ti mọ́. Kọ́dà yìí sò tún fi pamọ́, ànábì fi gbó kọ́ ó tóbi. اسمه أحمد. Ọ̀dọ̀ mẹ́jọ ọ̀dọ̀ àgbọ̀n lọ́wọ́, ó kọ rẹ̀ Ahmad. Ká ànábì ò tó dé láti máa léèyàn. Ànábì wá dé. Ìwọ̀n ń ṣiṣẹ́ ọmọlúwàbí. Inú ṣe ọmọlúwàbí ẹ̀ lóòótọ́. Kìí ṣe gba wọn gbé ìdílé ní sòótọ́ láti ké kí ànábì wọn ti mọ̀ kó lóòótọ́ ní. Inú ṣe ọmọlúwàbí rẹ̀ làmánà wà. Bàbá fi pamọ́. Kìí ṣe gba wọn gbé ìdílé lẹ́tọ́ làmánà. Inú ṣe ọmọlúwàbí ẹ̀ nìtìjú wà. Kìí ṣe gba wọn gbé ìdílé nìtìjú tó wà fún. Gbogbo nǹkan wọ̀nyí ti wà lára ẹ̀ kó tó dìde. Àwọn ìtàn gbé gbèsè ayé ànábì wá. Kí ló dé àjùlọ di ìyàwó ẹ̀? Nítorí ó di ìyàwó ẹ̀ náà ní pé ó di pélé yìí. Ó ti fọkàn tán. Olówó Nàìjíríà ànábì ti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Ọba gbé gbogbo ayé ẹ̀ ní lọ́wọ́. Mo rò tó lọ́dọ̀ rẹ̀. Mo kiri ọjà kọ̀kọ́jà lọ fún mi rí. Tí ọba kì í bí yí lé mi. Bọ́ba ka owó mi àká pé. Yọba mánítọ̀ ayé mi náà bá lè bájọ́ pọ̀ mi. Ìlú tẹ̀síwájú. Ó rò tó lọ́dọ̀ rẹ̀. Ọ̀rọ̀ àmàlà lọ́dọ̀ rẹ̀. Ó ní sùúrù lọ́dọ̀ rẹ̀. Ó ní tẹ̀lifà lọ́dọ̀ ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ó tó wá di pé wọ́n gbé ìdílé. Ìwádìí ànábì ọlọ́wọ́ ọba. Lọ́jọ́ ẹgbẹ́jọ́ táwọn aláìmọ̀ kan fẹ́ kọlu sàṣì àtìyàn Ọlọ́run fúnra rẹ̀ ló ṣe dìfà ìdí rárá o bàbí lọ sọ́sọ́ tó wà ní mọ̀hánà. Ọlọ́run fúnra rẹ̀ Ọlọ́run ọba ló ṣe dìfà wùfà nẹ́bì pé ẹ̀ máa ní talẹ̀ sọ̀rọ̀ rẹ̀. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. Ọlọ́run bí ọba dé ni mo fẹ́ sànú yín ni mo fi gbé wá ẹ̀yin kẹ́ pé ànábì ló pé yín ẹ̀yin kẹ́ kó dìde bá òun ló kó dìde bá yín lákọ̀ọ́dì من الله على المؤمنين إذ بعث فيهم رسولا
من أنفسهم ọlọ́run ní mo yọ òjíṣẹ́ lára wọn mo pé ìdẹ̀ra mo ṣe dẹ̀ra fún yín mo fi ìbẹ̀rẹ̀ bí ọlọ́run ọba mo pèlè ilé tó ànábì jáde lára yín. يتلو عليهم آياته ó lè máa kọ̀rin bí ọlọ́run ọba fún yín. ويزكيهم kọ́tà fọ́ máa yín tẹ́sí àkóso fún yín. ويعلمهم الكتاب والحكمة ó tún máa fún yín ọgbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n àmà ọgbọ́n òye ká ànábì ò lè máa kọ yín o. وإن كانوا من قبل لفي ضلال مبين síwájú tó tó sẹ́ mọ̀nà ni. ọlọ́run ní ta ni. لفي ضلال مبين bẹ́ẹ̀ náà ni tí wọ́n fẹ́ fi ọwọ́ kàpà nẹ́bì bá nẹ́bì ṣe tó wọn fẹ́ ma makana rẹ̀ makana nẹ́bì kò sí ìtọ́ bẹ́ẹ̀ wọn sí ìlànà sọ́dọ̀ tó dà sáà ọlọ́run ní rárá. يا أيها الذين آمنوا ọlọ́run pẹ̀lú tẹ́lẹ̀ bíbí ọlọ́run ọba gbọ́. لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى ọlọ́run ní ẹ طعام máa wọlé ẹ̀bí ẹ̀sẹ̀ wọlé ara yín mọ́. إلا أن ẹ gbọ́dọ̀ يؤذن ká wọlé ànẹ́bì لكم má makama nẹ́bì ọ̀dẹ̀ mi ọlọ́run kọjá báwọn àyè tí mo fi sí àyè tó ga ni àyè tó tóbi ni ọlọ́run ẹ gbọ́dọ̀ wọlé ànẹ́bì. إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه alágbáwá àti alágbáwá ni kí wọ́n máa pe dínà kí pàpéjọ jẹ fún wa ọlọ́run nílẹ̀ ìbá kó jẹ bá délẹ̀ wọ́n bá pè ìfẹ́ wá jẹun gbọ́dọ̀ lójú ilé ẹ̀ má. ولكن إذا دعيتم فادخلوا ọlọ́run ní a bá pè ìfẹ́ wá jẹun ẹ wọlé ẹ jẹun. فإذا طعمتم فانتشروا jẹun tán ẹtú kẹ́ ẹ máa lọ lé. ولا مستأنسين لحديث ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ ànábì kẹ́ ẹ máa sáwẹ́ wà kẹ́ ẹ máa wá dọ́rọ̀ ẹ máa fẹ́ nínú gbogbo tí ọmọ bàánújà àbí tí ọmọ ní lára ẹ gbọ́dọ̀ sọ lọ́dọ̀ ẹ máa. إن ذلكم كان يؤذي النبي ọlọ́run ní kẹ́ ẹ máa ṣe báyìí ẹ ń fara jọ̀rẹ́ mi ni. ويستحيي منكم ọlọ́run ní sì ju ni òun sì ń tijú kò ní fẹ́ sọ bó ṣe jẹ́ fún yín. والله لا يستحيي من الحق ọlọ́run ní ọlọ́run bò ní tijú bí òótọ́. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء ẹ bá حجاب ní nǹkan tẹ fẹ́ bí àwọn ìyàwó ànábì ẹ jẹ́ kí gbàgbọ́ wà láàrin ẹ má fèsì wọn má. ذلكم أطهر لقلوبكم وقلوبهن ọlọ́run lẹ́yìn òní ọ̀fọ̀ yìí má tàwọn náà. وما كان لكم أن تؤذوا رسول ọlọ́run ní الله kọ̀tọ́ kẹ́ fara lòjíṣẹ́ mi ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ kẹ́ fara lòjíṣẹ́ mi ọlọ́run. ولا أن تنكحوا أزواجه من بعده أبدا ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọ̀tọ́ kọ́kànlú yín kọ́ máa rò lẹ́bẹ̀ẹ́ kó wọ́n wá sókó ìyàwó ànábì tá ànábì bá kú náà ọlọ́run ní ọ̀tọ́. إن ذلكم كان عند الله عظيما ọlọ́run ní gbogbo eléyìí tẹ̀sí lọ́dọ̀ ọlọ́run ọba yìí àti ìmáàmù ó ti dẹ̀sẹ̀ tó tóbi lọ́dọ̀ ìbí ọlọ́run tó tóbi ni. إن تبدوا شيئا ọlọ́run ní túbùdú ṣe á ní. أو تخفوه àtẹ̀yìntẹ̀ fi pamọ́ gbogbo ẹ̀ mọ́ mà. فإن الله كان بكل شيء عليما ọlọ́run kí àwọn ó ṣe wá àti fún wa báwọn fẹ́ máa bá ànábì ṣe rí nígbà tó wá ṣe yìí wò tán ọwọ́ alẹ́ jẹ́ fi bó ṣe tó hàn yóò wá sọ pé iná ńlá. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ọlọ́run sàn nàbì bẹ́ẹ̀. صلى الله عليه wọ́n وسلم sàpọ́nlé fún bẹ́ẹ̀ fún ọ tó bí ẹni ńlá ni wọ́n bí tán iṣẹ́ ìyanu ló ń ṣe nígbà tó wá di pé àwa pé lójúṣẹ́ kò wá sọ́ọ̀bù iṣẹ́ ìyanu ọlọ́run wá rògbò ẹ̀kọ́ lọ́wọ́ àtọ́ pé wà iná kan ládàá ó خلق عظيم وإنك لعلى خلق عظيم ànẹ́bì kò wá sí tí ọ̀dá sí kò sí tí ànẹ́bì ọ̀yanjú nọ́ọ̀sì kìí ṣe ọkùnrin nìkan lọ́lọ́run pè nọ́ọ̀sì báyìí kìí ṣe obìnrin nìkan ló pè bó ṣe pọkùnrin ló kò obìnrin bá a ṣe láwọn tí wọ́n ṣe dẹ́yà lọ́dọ̀ ànẹ́bì wa Muhammad lọ́kùnrin kìí ṣe obìnrin nìkan ọkùnrin nìkan ló ṣe dẹ́yà fún ó ló ṣe fóbìnrin náà náà ìta sọ fóbìnrin tó bá gbéṣẹ́ dání tó lóun fẹ́ gbéṣẹ́ sí dání ẹwà gáìdì ẹ gáìdì يا أيها النبي ẹwà nàbí إذا جاءك المؤمنات يبينك على أن لا تشركن بالله شيئا bára tí nìyàn ọlọ́run táwọn múmìnì tí a bá bàdà nábì bá àwọn múmìnà lọ́kùnrin tí wá pọ̀ táwọn obìnrin wá pọ̀ tó jẹ́ múmìnà tí a bá bàdà nábì Muhammad على أن لا يشركن بالله شيئا táwọn wá ṣe béyà lọ́kọ̀ọ̀kọ̀ tó síwájú wọ́n wá bàdà nábì wọ́n wá fẹ́ ṣe béyà lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ gbà sílámù lọ́dọ̀ rẹ̀ على أن لا يشركن بالله شيئا ọlọ́run pẹ̀lú condition tí a bá ti mọ̀ pé àwọn ìṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ولا يسرقن condition ní gbé wà wọn ولا يسرقن ẹ̀ ní ṣẹbọ ẹ̀ ní jáde ولا يزنين ẹ̀ ní ṣèṣìná ولا يقتلن ẹ̀ أولادهن ní pa àwọn ọmọ yín má ولا يأتين ببهتان يفترينه بين أيدينا irọ́ sáà pé ìwọ lọ́pàá yìí gbogbo tó lọ ń kàkalẹ̀ yìí àwọn àbàjẹ́ tí wọ́n ti ká níbi tó dénú kásìsì náà pọ̀ kákún ولا يسرقن kásẹ̀bọ̀ pọ̀ kákún kálọ́ni lọ́wọ́ gbà pọ̀ kákún يقتلن أولادهن kápá àwọn ọmọ
wọn kó fi ẹsẹ̀ ní fún àkọ́ kákún gbogbo nǹkan wọ̀nyí ìfọ́sì láàmù ni ọlọ́run ní mo pàmì tiẹ̀. ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبينهن gbogbo nǹkan wọ̀nyí kọjú sàn ní tí wọ́n bá ti wà fáwọn oníṣẹ́ṣẹ́ péyà fún wọn. واستغفر لهن الله ọlọ́run tó wá tọrọ àforíjì fún wọn lérè èyí tí wọ́n ti ṣe síwájú. إن الله غفور رحيم. wọ́n ti wá bá ìwọ̀ bàtàmù tẹ́lẹ̀ gbogbo tọ́lọ́ sí kàkàlẹ̀ yìí wọ́n ti ṣe wọ́n tó sọ pé afẹ́jẹ́wọ́ ní wàyí. á gáìdì wọn ni ìgáìdì ni lórí ẹ̀sìn lọ́wọ́ pé bí ajá mọ̀tàrà bá wálé àdìfọ́gbọ̀n sẹ́tú ṣe wá sí báyìí lẹ́ẹ̀rí báyìí lẹ́ẹ̀rí gígáìdì ni ọlọ́run ló wọ fáyè nínú ó ní kó wájọ tó níjọ́ tó wájà bọ́ wájọ ọlọ́run wọn náà ti dẹni wọ́n bi léèrè. كلكم مسؤول wọ́n lè dá àwọn ọmọ ọ̀gá ni wọ́n bi wọn náà tó rà náà ti di ìmáàmù fáwọn kan ìwà ẹ̀dá lè ṣe tó pé ìyáyé wà bí ọ̀ṣọ́ tó lè hajj. يا أيها الذين آمنوا máa gbọ́ lọ́wọ́ ọba olùmọ̀pẹ̀ yìí jẹ́lẹ̀ gbẹ̀dẹ̀ ọlọ́wọ́ ọba gbọ́ gbogbo mọ́sáfà tó wà àtàwọn ìjọ rẹ ẹ máa gbọ́dọ̀ ọlọ́wọ́ ọba اركعوا ẹ má fi ìrún lẹ̀ واسجدوا ẹ tẹríba fọlọ́wọ́ ọba واسجدوا ẹ̀ríkà ìrún ni wàsíjùdú ìrún ni. واعبدوا ربكم ọlọ́wọ́ ọba àlùkùránì yáyì ni mẹ́ta ni ìta àmàṣe lẹ́yìn irun wọn á gbé méjì wá kọ̀sọ̀ kan á dùn àtàbàdìyà àtẹ̀kọ̀kọ̀ àforí kalẹ̀ ọwọ́ ni yáyọ aládìní àmànú ní sẹ́ Allahu akbar ọlọ́run ẹ̀ fẹ́rí kalẹ̀. واسجدوا bẹ́ẹ̀ اركعوا ni ẹ̀kọ̀kọ̀ fọlọ́wọ́ ọba ẹ̀ wá forí kalẹ̀ fọlọ́wọ́ ọba. واعبدوا ربكم ọrùn yẹn pákó gbogbo ntọ́nà nǹka yìí irun bẹ́ẹ̀ èyí tọ́nà nǹka yìí sàká bẹ́ẹ̀ èyí tọ́nà nǹka yìí ájì bẹ́ẹ̀ èyí tọ́nà nǹka yìí àwẹ̀ bẹ́ẹ̀ gbogbo ntọ́nà nǹka yìí àlọ́ ájì ní àlọ́ ó ti kó واعبدوا ربكم wàbùdó ọbàkùn ìbádà ní ẹsẹ̀ ọlọ́wọ́ ọba yìí o. وافعلوا الخير لعلكم تفلحون. inú yín tí ò kéwù. ìjọ sọ ní tẹ́ ẹ̀ ń ṣe dọ̀ràn sí lọ́rùn tí ó sọ dọ̀ràn sí lọ́rùn ọlọ́run kẹ́ ẹ má fi ṣeré. وافعلوا الخير ọlọ́run ẹ̀ ṣeré. لعلكم تفلحون. ẹ ṣeré ẹ má ṣe bàjẹ́ ẹ má gbà bàjẹ́ láyé. Masa ara mi ni a. وما بطن. Ìbàjẹ́ tó hàn ní. Ìbàjẹ́ gbangba ní. Torí gbogbo tí a bá ṣe ọjà kan bá tọ́lọ́ owó tó àṣírí rẹ̀ o. Irú àṣírí tó bá fẹ́ kọ́ lọ́wọ́ tún bá ní kọ́ ọmọ ṣe kò ní gbà. Ẹ má ti ṣe bàjẹ́. Ẹ ṣiṣẹ́ tó dáa. Láàrin ara yín ẹgbẹ̀rún ọlọ́wọ́ bá ṣe. Ẹ sì má pẹ̀gàn ara yín. Ẹ sì má sọ̀tẹ̀. Gbogbo ilé ọ̀dà fún àmọ́ yóò dà fún àwọn akẹ́kẹ́ nìkan lọ kì í ṣépè Ọlọ́run ló pin bẹ́ẹ̀. ورفعنا بعضكم فوق بعض درجات àwọn kọ́nà kọ́ wá gbé da ẹ má bínú wọn ẹ má pẹ̀gàn wọn ẹ má dà ẹ̀. ẹ̀yin tá bọ̀ lẹ́yìn náà ẹ̀yà ń fọ lẹ́yìn ẹni tó bá wà wájú tọrọ níbi ọlọ́mọ bàǹkà rẹ̀ yẹ sàánù nínú ó ti gbọ́ yóò ṣe kó lè tí ọba ṣe fún ọ bọ́ ọba ti lé dé stéèjì kan tó lé tó tó adé ilẹ̀ yáwọ́ lé tọmọ látòjú ojú lérí ọmọ nítorí fàfàfàfà tó ti wáyé títí ọjà torí ọjà jọ kà tó gbójú ẹ̀yìn ọfẹ́ kàkó òrùn gbogbo bí ọba yà sí ọjà mẹni ọlọ́nkọ ọba yà sí ẹ̀sà nílẹ̀ ẹ̀sà tètè nílẹ̀ sẹ́rẹ́ àwọn ọmọ yìí ẹ̀sà nílẹ̀ wọn ọlọ́run tún máa ń lo bí iṣẹ́ ń lò ó yìí ọ̀sàrẹ́ tó ọba ti bínú ẹni ọlọ́run náà dáa fún tiẹ̀ ní òtí ju ọba dàdé ìpọ́ bọ́ lọ́dọ̀ jẹ ó kù lọ́rọ̀ ọlọ́run máa ń fọ máa bọ̀ yẹn láti rí àti ọmọ tú láti rí ṣẹ́fọ́n náà fi mùsùlùmí ó fi bàtírí àwọn tó bí ní ìsinmi ó lè fi tó àṣírí wọn yóò máa ṣe ládàá náà káwọn ní àbá ló sì fi sórí bó ṣe yà sẹ́wọ̀n tó sósì káàmù àbá bàbá rẹ̀ ó fi tó àṣírí wọn. báńkì wáyé bá wá sọ kẹ̀kẹ́ tí ọba wa yé wa ìṣẹ̀lẹ̀ ayé ọmọ wa mú yé wa ìjọ wọn bí Mariam tí wọ́n sọ yí pé alẹ́ tàtàkàrù kàlùsà وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم إن الله اصطفى آدم ونوحا وعلى إبراهيم وعلى إمران على العالمين ذرية بعضها من بعد والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى. àfa ìlànà tó ní tírà ó wá bóbìnrin tani wàá jogún rẹ̀. Ọlọ́run ni ìdí ọ̀dọ́ àti ọ̀húnṣẹ́ wallahu a'lamu bima wada'at. obìnrin mo bí ọlọ́dẹ mi mọ ọmọ tó bí. walaysa dhakaru kal-unsa. àmọ́ sóbìnrin lè fi sí ọkùnrin. wa inni sammaytuha Maryama wa inni u'idhuha bika wa dhurriyyataha minash shaytanir rajim.
Mariam ya Isa. Kàkọ́bàlà arọ́bù abíkọ́bùlì ní Hasani. Tí Zakari atọ́. Zakari atọ́. Náà fi jáspa wà níbi Ọlọ́run. Ogun wọn sẹ́ àmánà. Obìnrin tí wọ́n lọ fáyì jù nínú àwọn obìnrin Mariam ni. Wọ́n wá ọgbọ́n òyìnbó àtọmọlọ́ba tí máa ń yára dàgbà. Má fọjú eré tó wà ń kékeré ńgbà Zakari àlọ́ wọlé tó ti ń gbójẹ fún. Má fi wo bí gbogbo ìkan ọmọbìnrin rẹ̀ ó ṣe pé lára rẹ̀. Zakari wà náà fún ló jẹ. Tó bá yẹ kó Zakari bá ṣe nǹkan ní lọ́dọ̀ Mariam yàtọ̀ pé fún ló jẹ ní ọlọ́wọ́ ta sí rẹ̀. Ọlọ́run ní. Kàkọ́bàlà arọ́bù abíkọ́bùlì ní Hasani Muhammadu Anabata Jadana Wakabala Zakariya kula badakala alayya Zakariya miroba. Kò sí ìkànnì sọ̀rọ̀ sí lọ́rọ̀ Mariam ká ìkó fún ló jẹ. Wajada inda arizikọ́. Nígbà fún ló jẹ ni. Òun wá fún ló jẹ má tọ́jú Mariamu. Bó bá tọ́jú Mariamu tó ló ń gbóúnjẹ lọ yóò tún bá nǹkan mi bẹ́ẹ̀. Òun ó gbóúnjẹ lọ yóò bẹ́ so ń bẹ́ẹ̀. Á bá nǹkan panu bẹ́ẹ̀. Sàkáwá ń wò yí. Kọ́lá ya Mariamu. Sàkáwá ni wọ Mariama. Ane lagiada. Gbogbo eléyìí tí ń bá lọ́dọ̀ rẹ̀ yìí. Láti kékeré ni Mùsàfà ní ó ti máa ṣiṣẹ́ yìí kì í ṣègbà tọ́jà gbà. Àwọn òbí rẹ̀ ó ti máa gbé ọmọ ìmọ̀ wo lélẹ̀. Mùsàfà kò ní ọ̀tá ló fún ọ lówó mọ́kùn mi ni Mùsàfà ọ̀rọ̀ tó ń sọ lẹ́lẹ̀ àná ti ń bọ̀ ń ta ní lálọ́ sọ fún ìbí kẹsì ẹ̀rọ náà ni díẹ̀ náà ni máa dàgbà. láti wà mí ní níláyé. ó ní gbogbo ẹ̀dá ṣe ní ìhun Zakariya ọlátọ́dọ̀ ọlọ́wọ́ ọba ni. iná láàyè ìdúgbò mẹ́yà yàtọ̀ òrìgé ìlà. Mariam ti wá àti Mùsàfà. Ó ní bọ́lọ́wọ́ ọba tá à ń sọ̀rọ̀ yẹn sún mọ́ ẹ̀ sábì gẹ́rì sábì sẹ́mántà lọ́rẹ̀ tí ò ní bojú ẹ̀yìn fa.